gbogbo àwọn èèyàn ti ń béèrè lọ́wọ́ mi pé ìgbà wo ni Sambala apá kẹrin máa jáde, ìgbà wo ló máa jáde. Kódà gan ó ti sú mi nínú DM mi, oríṣiríṣi àwọn èèyàn ló ti ń text mi torí pé ibi tí fíìmù yìí parí sí ní apá kẹta ó jẹ́ ibi tí gbogbo wa a lérò, kò yé àwọn èèyàn. So àwọn èèyàn ń béèrè pé báwo lápá kẹrin máa jáde. Bí gbogbo yín ṣe retí apá kẹrin ni àwa náà retí apá kẹrin, ṣùgbọ́n ó dá mi lójú wípé bí apá kẹrin bá ṣe jáde gbàrà báyìí, ẹ̀yin tí ẹ bá ti subscribe sórí channel wa tí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́ pẹ̀lú, ẹ̀yin lè máa ní àǹfààní láti kọ́kọ́ mọ̀ gbà tí Sambala apá kẹrin bá ti jáde sí orí YouTube. So màá rọ̀ yín kí ẹ subscribe, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́. Kí ni nǹkan tí a lè sọ nípa Sambala apá kẹta? Ẹ jẹ́ ká comment sínú comment section. Òṣèré wo ni a fẹ́ràn jù àti pé ẹ̀kọ́ wo ni a kọ́ nínú Sambala? Ẹ jọ̀ọ́ ẹ comment sínú comment section wa. Kẹ́ má gbàgbé pé ẹ̀bùn ń lọ lóríṣiríṣi ní orí channel yìí o, 5,000, 10,000 àti 15,000 naira fún àwọn subscribers tí comment wọn bá ti ní like jù. So comment tó bá ní like jù ni máa gba ẹ̀bùn yìí. Ẹ subscribe kí ẹ comment sí inú comment section. Ẹ̀yin tí ẹ ti wo Sambala ẹ wo ẹ ti miss o, kí ló dé tí ẹ ti wo fíìmù yìí? Ẹ lọ wò ó. Tẹ́ bá sì wò tán ẹ padà sórí channel wa kẹ́ wá comment síbẹ̀. Kí ẹ jẹ́ ká gbọ́ nǹkan tẹ́yin bá rí sí fíìmù yìí àti ẹ̀kọ́ tẹ́yin bá kọ́ nínú ẹ̀. Ire lójú owó rí o. A tún máa pàdé nínú next video wa.